Ẹ kú dédé wòyí, ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe rí. Ẹ̀yin èèyàn like mi. Màá post ẹ máa bú mi. Dẹ̀ fi page mi sílẹ̀. Ṣé dandan ni kẹ́ gbọ́ mi ni? Ṣé wọ́n ṣẹran mẹ́ran kó kàn pa ni? Like mi. Dẹ̀ kúrò lórí page mi. Like mi. Dẹ̀ yé wá wo nǹkan tí mo bá post. Máa ní mò ń sọ nonsense. Dẹ̀ kúrò lórí ibi tí wọ́n ti ń sọ nonsense. Ojoojúmọ́ ni followers mi increase sí. Yet máa ní nonsense ni mò ń sọ. Mo tún sọ wípé majority ọkùnrin tó wà nínú ilé náà ti kú kó. Àwọn ọkùnrin tí ọkọ wọn dúró re làwọn ọkùnrin tí ò tí ì níyàwó àbí tẹ́ pé wọ́n relationship wọn ò jọ gbé pọ̀ àbí bóyá wọ́n jọ àbí àwọn ọkùnrin tó ńlá lè ń ta. Àwọn lóko wọn sì dúró re. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó níyàwó ńlé ni wọ́n ti ní low self esteem. Ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti kú kó. Kì í ṣe pé bí amúní kọ́ máa fẹ́ yàwó, but wàhálà tí ẹlòmíín rí lọ́wọ́ ìyàwó ẹ̀ òun ló fà á tó fi kú kó. Wàhálà ọ̀rọ̀ tí ìyàwó ẹlòmíín sọ sí ló fà á tó fi ní low self esteem. Majority ìyàwó ọkùnrin lé 85% ní olóko lábẹ́ mọ́ lóko wọn ti kú. 85% nínú 85% yẹn láti bí ọdún kejì after ìgbéyàwó ló fi jí pé a house or a building. Sorry. Singing in the Albert Hall is one of the grandest. Láti bí 2 years àbí 3 years after marriage lóko wọn ò ti ṣiṣẹ́ mọ́ náà ti ń fi oògùn gbéra. Ìmí ti lògùn. Oògùn yẹn gan ò ṣiṣẹ́ fún okó ẹ̀ mọ́. Wọ́n ti lògùn. Oògùn gan ò lé okó wọn mọ́. Ẹni ọkùnrin tó bá wà nínú marriage tí ò ti lè ní ẹnu láti lọ toast obìnrin míì, wọ́n ti gba Saturday lọ́wọ́ ẹ̀, wọ́n ti gba Sunday lé wọn lọ́wọ́. Ẹ gbàgbé ń pa religious whatever. Kò sọ́kùnrin tó níwà nulé pẹ̀lú obìnrin kan. Tẹ́ bá ní òyìnbó ńkọ́, okó mélòó ló wà lábẹ́ òyìnbó? Òyìnbó mélòó náà dákó fún? Okó mélòó ló wà lábẹ́ òyìnbó? Obìnrin ẹyọkọ òyìnbó mélòó ló ya òyìnbó gan dóbò? Wọ́n prefer láti lábò kan fọwọ́ kan mú kan finger ju kan dóbò lọ. Oúnjẹ tí àwọn ọkùnrin dúdú ń jẹ, in tí wọ́n fi tọ́ wa, in tó fi ṣẹ̀dálẹ̀ wa pé wọ́n dá okó, agbára ni lọ́tọ̀ fún obìnrin, fún ọkùnrin. Ẹ rò pé mo mọ nǹkan tí mò ń sọ ni. Majority, open it for me. Majority ọkùnrin tó wà nínú ilé náà ti kú kó. Wàhálà, ìdààmú, bùkátà, oríṣiríṣi ló fà á tí okó wọn fi kú. Mo dẹ̀ wá tún sọ mo ní àlè gan máa ní priority nígbà míì lọ́dọ̀ ọkọ ju ìyàwó ilé lọ. Ẹnìkan tún sọ pé nonsense ni bèbí yìí ń sọ kẹ́. Játijàti ni bèbí yìí ń sọ. Àlè tó lọ mú ọkọ ẹ̀ wọ àjọ. Àlè tó gba àjọ tó kó fọ́kọ ẹ̀ tí wò lè yọkọ ní owó láàrin ọ̀sẹ̀ méjì. Àlè tó jẹ́ pé òun ló jẹ́ kí ọkọ ẹ̀ kó jọ. Àlè tó jẹ́ pé nígbà tó bá dápá tí ò sí nǹkan kan tó máa jẹ nínú ilé. Nígbà tí wọ́n bá bí ọmọ 4 fọ́kọ tó jẹ́ pé ọkọ ló dá gbogbo bùkátà ọmọ 4 sí. Àlè tó máa bá ọkọ ẹ̀ tó máa fún ọkọ ẹ̀ lówó láti bò láṣìírí láti sọ school fees. Nígbà tí wàhálà wá ṣẹlẹ̀, ẹ ti ya wèrè. Àwa gbọ́ tí a fi àlè lẹ̀ tó mọ̀ pé tó bá dápá àlè yẹn lòun ń sá lọ bá. Àlè tó jẹ́ pé ọmọ tí ọkọ bí síta, o ò fẹ́ rí mí ẹ̀ láàtàn, o ò fẹ́ rí sójú. Ọ̀dọ̀ àlè ló máa mú lọ ló máa ti lọ ṣe weekend. Ọ̀dọ̀ àlè ló máa mú lọ ló máa ti lọ ṣe weekend. Àlè ló máa gbé ọmọ lọ sí salon lọ ṣerun. Àlè ló máa raṣọ sọ́mọ lọ́rùn. Nígbà tí wàhálà bá wá dé tó bá dápá, wà wá ní kí ọkùnrin yẹn fi àlè lẹ̀ kó wá gbọ́wọ́ nítorí pé o gbé òrùka tí wọ́n lọ rọ nídìílé táwọn Goldsmith rọ nítorí pé o gbé sọ́wọ́. Ẹ ti ń ṣe èrè. Ẹ lè mọ kó tó lè mọ position ẹ lọ́dọ̀ ọkọ. Kọ́kọ́ lọ evaluate ara ẹ. Lọ wo position tó dúró sí. Lọ wo bóyá tó bá tiẹ̀ dá páú gan, ṣé ọkọ lè mú ẹ kó tó má lè. Àlè tó yẹ pé nígbà tí ẹ̀pọ̀n bá ń ro ọkọ, nígbà tí ọkọ bá dé tó máa fi ẹ̀rín àtọ̀yàyà pàdé ọkọ lọ́nà, tó jẹ́ pé ìgbà tọ́kọ bá ti ń wọlé báyìí, bó ṣe ń sọ̀rọ̀ school fees ló máa sọ̀rọ̀ school shoe, ló máa sọ̀rọ̀ oríṣiríṣi gbogbo nǹkan tó bá bí ẹ́ owó ni.
àlè tẹ́pọ̀ òun ló jẹ́ kó lè máa rí owó fi sórí tébù nígbà míì nígbà tí wọ́n bá fún lọ́rùn pé kò sówó kò sóúnjẹ kò sówó kò sóúnjẹ àlè yẹn ló máa lọ wá owó ló máa nígbà. mo ti wo àwọn kan ń bọ̀ wá sọ̀rọ̀ lálẹ́ wọ́n ní nígbà míì tí ọkọ ara àwọn nǹkan táwọn fi wí ní àti ni pé tẹ́ bá ń pè yín lórí fóònù ó ní tọkùnrin yẹn bá wà lọ́dọ̀ òun tíyàwó ẹ̀ bá pè lórí fóònù báyìí ó ní ọ̀rọ̀ tó máa ń sọ sí i ó lóun náà burú jù yẹn lọ ní ṣùgbọ́n òun yá máa mú orí ẹ̀ wálẹ̀ òun á máa sọ̀rọ̀ dúdú fún dẹ́ pé kò ní fẹ́ wọlé. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó níyàwó ńlé ti gbàgbé páwọn lóko lábẹ́ the only time tó máa ń rántí páwọn lóko ni tó bá wà ń ta tó bá wà nínú ilé báyìí agbára máa kú mọ́ okó yẹn lára ni látàrí ìwà tó wà nínú ilé látàrí bùkátà látàrí ìpayín keke ìwọ náà jẹ́ kí n tàn ẹ́ tí ọkọ ẹ bá bí ọmọ síta tọkùnrin bá bímọ síta tó gbà pé òun lòún bí ọkùnrin òun lòún bí ọmọ yẹn tó o bá mú wálé tó o bá tọ́jú ọmọ yẹn o ò lè rẹ́yọ̀ọ́nú ọkùnrin yẹn tó bá ń bí ẹrẹ́ nìgan ẹ̀rín yẹn ò dénú gbà bí mo ṣe sọ fún ẹ kò dẹ̀ lè nífẹ̀ẹ́ àwọn ọmọ tó o bí tó wà nínú ilé ju àwọn ọmọ tó mú wá láti ìta yẹn lọ tó bá tí ọkùnrin bá ti gbà pé òun lòún bí ọmọ ó expect pé kó treat ọmọ yẹn bó ṣe máa treat ọmọ yẹn tó o bá treat ọmọ tí ọkùnrin bí síta bó ṣe máa treat ọmọ yẹn number one ojú rere látọ̀dọ̀ ọkọ kò sí mọ́ a máa fi rọ́ dídú sínú a máa fi tutù síta fún ẹ sórí àìmáwá treat ọmọ tí ọkùnrin bí síta dáadáa ó máa pa ìfẹ́ tó ní sí àwọn ọmọ ẹ á wá direct ìfẹ́ yẹn á dá sí ara ọmọ tó bí níta nítorí pé ó rí pé ìka obìnrin ni ẹ àlè tó máa bá gba ọmọ tó bí síta tó máa bá tọ́jú ẹ tá mú lọ sí salon tá lọ gẹrun fún tá ṣerun fún tọdún adé tá dà wọ́n pọ̀ mọ́mọ́ tọ́ tí ò dẹ̀ bímọ fún á wá ní bùkátà dé á wá tọ́jú ìwọ kó tó tọ́jú àlè àní ẹyẹ máa tanra yín ẹ má wá sórí platform mi tẹ́ ẹ bá like mi ò lè parọ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn ẹ̀kọ́ number 1 number 2 number 3 àlè ní number 1 àlè ní number 2 àlè ní number 3 níwájú ọkọ kẹ́yìn tó mú nọ́mbà bóyá number 5 lẹ́wà nítorí pé àwọn nǹkan tí àwọn àlè yìí ń gbé ṣe nínú ayé ọkọ ẹ gbàgbé nípa okó dídó ọkọ á bímọ síta ó ní ọmọ tí ọkọ bá ti accept pé òun lòún bí ó máa treat ẹ bí ọmọ tó bí fún ni tí yàtọ̀ bá wà pẹ́rẹ́ o lè àwọn ọmọ ẹ ò lè kó ìfẹ́ 100% lọ́dọ̀ bàbá wọn kẹ́ kó sì dànù ọkùnrin ló lè sọ pé ìwọ ni number 1 ipe o jẹ́ ìyàwó sẹ́pọ̀ jẹ́ ìyàwó fún ẹ ní priority ìwà tó wù àsìyàwó bí bá tí ọkọ bá ń bẹ̀ àsìyàwó òun ló máa fi prioritize ẹ over àlè nígbà tá lè bá múnú ọkọ dùn tí wọ́n ń banú ọkọ jẹ́ kí wá ló fẹ́ jẹ́ priority ṣé torí pé o wà nínú ilé o wà under the roof of ọkọ ṣé òun ló fẹ́ mú ẹ jẹ́ priority nígbà tí àlè ń múnú ọkọ dùn tí wọ́n ń bọ́kọ ilé ọkọ jẹ́ ṣé nítorí o wà nínú ilé ni ló mú ẹ jẹ́ priority I don't understand kí ló mú ẹ jẹ́ priority kí ló fún ẹ lọ́kàn pé wọ́n ní priority ta ló sọ fún ẹ pé wọ́n ní priority torí pé o wà nínú ilé tí ọkọ ti ń sunkún nínú ilé tí ìyá ti ń jẹ ọkọ nínú ilé tí àlè tó yẹ pé ilé tó rò bí ọkọ ń kọ́ lọ́wọ́ àlè ló bá ra ilẹ̀ àlè ló bá secure ilẹ̀ ibi tẹ́ ẹ kọ́lé sí bóyá rízì tí ò ṣe fálẹ̀ ní pé ó ti wò pé òun ò fẹ́ lose ẹ̀ tóun bá ti fẹ́ àwọn àríṣẹ́ àwọn àìmọye àlè tó wà kí ọkọ tó dé ọkọ dẹ̀ fẹ́ àlè yẹn sì remain what are you talking about? ẹ máa lẹ́ẹ̀ like mi mò ń sọ rubbish ẹ̀ẹ́dẹ̀ kúrò lórí platform mi ojoojúmọ́ lẹ̀ ń tẹ̀lé mi ẹ̀ẹ́dẹ̀ kúrò lórí platform mi majority ọkùnrin tó wà nulẹ̀ self esteem wọn ti kú ẹni ọkùnrin tó bá wà nínú ìgbéyàwó tí ẹ̀rù bá ń bà láti bá obìnrin mi sọ̀rọ̀ níta tí ẹ̀rù bá ń bà láti lọ ṣe fàájì ayé ẹ̀ ti bàjẹ́. Good afternoon Limo báwo ni àwọn ọmọ mi ń kọ́ ọkùnrin tó bá wà nínú ìgbéyàwó tí ó tó yẹ pé ẹ̀rù ń bà àti lọ mix àti lọ mingle pẹ̀lú àwọn pé kóun tiẹ̀ sáré lọ dóbò kan kóun sáré jẹ́ kóun padà ọkùnrin yẹn ti ní low self esteem ayé ẹ̀ ti bàjẹ́ wọ́n ti fi pátá gbá lórí kò sí bí okú ẹ̀ ṣe fẹ́ jagun òbòyè kò sí bí okú ẹ̀ ṣe máa ṣẹ́gun ẹ̀mí mímọ́ kò sí bí okú ẹ̀ ṣe máa rin àrìn yè okú ẹ̀ ò lè délẹ̀ lérí
ẹ má tọra yín, ẹ bú mi, èmi ò mọ̀ bóyá ń bú mi. Anyway, tó bá dìrọ̀lẹ́, ẹ̀yin tẹ́ ẹ win ní ilẹ̀, tó bá mọ̀ pé o pè mí ní alẹ́ ẹjọ́ birthday mi wà lórí show yẹn máa announce winner. Tó o bá ti sí ń bẹ̀, ẹlòmíì tí bá ti rí pé ó pọwọ́lé ni máa pe o, torí èní ìnílẹ̀ yẹn láti lọ. Ẹ̀yin tẹ́ win ní 3 plots of land. Ẹ̀yin obìnrin náà tí ẹ mọ̀ wípé ẹ ti gba ọkàn àwọn ọkọ ilé, tẹ́ mọ̀ pé ẹ̀yin gọ́gọ́ níyàwó, èyí tó wà nínú ilé tó péré ẹ̀yin. Tó bá ti mọ̀ pé àlè ni mo jẹ́ and I want to remain àlè, mo dẹ̀ mọ̀ wípé ẹni tí mo jẹ́ ọkọ yìí, ọkọ ilé ni, torí èmi ò ń sọ pé ọkọ lọ́kọ, ọkọ ìyàwó ilé ni, ṣùgbọ́n èmi gangan ni mo jẹ́ ìyàwó níta. Èyí tó wà lé yẹn gan lálẹ́, ẹ máa bọ̀ lórí platform yẹn, ẹ wá jẹ́ ká sọ nǹkan tẹ́ ẹ fi gbà bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà wá gbọ́ kan lẹ́ni, ọ̀pọ̀lọpọ̀ ìgbà kì í ṣe oògùn tí wàá gbọ́ lẹ́ni, kò sí wòlíì àti babaláwo tó lè ṣẹ́gun páńpẹ́ òbò. Tí páńpẹ́ òbò bá ti mú ọkọ ẹ, ò bá lọ jàsẹ̀jẹ́ lórí àpáta méje ní ilẹ̀ méje, kò lè bọ́ ń bẹ̀ àfi tí páńpẹ́ òbò yẹn bá túlẹ̀. Tí páńpẹ́ òbò bá ti mú ọkọ ẹ, ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo sọ fún yín pé kò kì í ṣoògùn. Tí páńpẹ́ òbò bá ti mú ọkọ ẹ, babaláwo méje lórí òkè méje kó jẹ àṣejẹ dúdú àti funfun kó lọ gbàjẹ́. Oògùn ò kí ń tú páńpẹ́ òbò sílẹ̀, nítorí pé kò fẹ́ ṣe ọkọ ẹ ní jàǹbá, kò fẹ́ ṣe ọkọ ẹ ní wàhálà, ìfẹ́ ni. So oògùn ò kí ń tú páńpẹ́ òbò sílẹ̀. Tí ọkọ ẹ bá ti wọ páńpẹ́ òbò níta, gbàgbé ẹ̀, kí wọn ò ní kan ṣàdúrà fún ẹ, wọ́n máa gbowó ẹ jẹ ni, torí pé kò ń ṣe àṣàsí, ìfẹ́ ni. Páńpẹ́ òbò kì í filẹ̀. Tí tọkùnrin bá ti wọ páńpẹ́ òbò, gbàgbé ẹ̀. So tó bá ti mọ̀ wípé ojóbìnrin tó mọ̀ pé o prefer láti jẹ́ àlè tàníyàwó, ẹ wá sọ fún wa. Àwọn nǹkan tẹ́ lò, àwọn nǹkan tẹ́ ṣe, bóyá oògùn ni, ẹ wá sọ fún wa. Torí mi máa ń sọ pé kò ń ṣoògùn, but àwọn èèyàn máa ń ní káyámátà, kò ń ṣe káyámátà, àmọ́ òbò lò jura wa lọ ni. Àwọn òbò kan wà tó jẹ́ wípé wọn ò lo káyámátà bọ̀. Wàá rò bóyá òun fi gbẹ̀gìrì àtewédú jàmàlà tó bá ń dórú òbò yẹn ni. Ẹ jẹ́ á pàdé lálẹ́ láago 6. Ó dàbọ̀.